rárá yín. Allah ní shape tèmi better Allah ṣá. Ọmọ. Ṣebí ẹdúró náà, ṣé bọ́lọ̀ náà náà ń pè láàlá, ṣebí Lárúbáwá ló máa ń pè láàlá. Ọlọ́run láàlá. A ṣàlàyé ibẹ̀ yẹn fún yín later. And both of Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are what? كلتا يديه يمين. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet ﷺ says, we believe in it and we affirm it without thinking too deeply about this, about the actuality of this action. Allah ló describe ara ẹ̀ fún wa o. Ó náà òun lọ́wọ́ méjì, òun lójú, òun lẹ́sẹ̀. Gbogbo ẹ̀ wà nínú Quran, ó wà nínú hadith. Wọ́n jẹ́rìí yẹn, wọ́n kì í wí kó tọ́ka sí nǹkan méjì. Àyàfi ẹlẹ́dàá wa nìkan. Torí ẹ̀ náà la ṣe sọ pé òun gangan lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀ máa fi pè é. Má pe Allahu ní God. Má pe Allahu ní Lord. Má pe Allahu ní nǹkan kan nínú Gọ́ọ̀dù lọ́ọ̀dù. Àbọ̀lọ́hun máa sọ pé Allah. Torí kò. Kí ló dé? Allah is Allah. Language ló confuse gbogbo wa. Ẹ need láti understand pé before the advent of Christianity àti Islam tó gbé wá sílẹ̀ wa, ancestors wa wọ́n ti mọ nǹkan tó ń jẹ́ Ọlọ́run. Secondly, yes, kí Islam náà tó bẹ̀rẹ̀, wọ́n ti ń sin Allah yìí. For example, tẹ́ bá wo ṣé grandfather àbí daddy Ànábì ni tó ń pè ní Abdullah. A mọ̀ pé lẹ́bọ ni Abdullah, kò gba Islam. Abdullah, tẹ́ bá translate, ó means pé ẹrú Allah, slave of Allah. So mo wá ń bi yín tó bá jẹ́ pé Allah ni Ọlọ́run, Allah tí Abdullah ń jẹ́ yẹn, ṣé is the same Allah tẹ́yin Muslim ń tẹ̀lé lẹ́ni? Adẹ̀mọ̀pẹ́ lẹ́bọ ni. Language ni kíní. Ibi tí Samuel Ajayi Crowther, ibi tó ti fuck up nìyí. Because tẹ́ bá wò ní Nàìjíríà náà, àwọn Christiani, wọ́n máa ń pe Jésù wọn náà ní Ọlọ́run. But it's not the same God. Ṣé ti understand díẹ̀? Bóyá MS Baba bí Mr. Adeleke lè ṣàlàyé. Àwọn Christian mi náà máa ń pe Jésù lọ́lọ́run lóòótọ́. Exactly. Just language ni, but ẹ bá wò, Jésù, Yahweh gangan lórúkọ ẹ̀. God is a title. For example, Mr. Big Salo, doctor is a title. I need different type of doctor. Doctor tó máa ń tọ́jú ọmọdé, à á pè ní pediatrician. Doctor tó máa ń tọ́jú legs àti kìíní, à á pè ní mi mo bá ṣe ń pè wọ́n ṣe get. So title ni. So with Allah, lè pè ní anything else because mo ti ka English Quran, mo ti ka French Quran, mo ti ka Yorùbá Quran. Tẹ́ bá notice, tẹ́ bá tiẹ̀ wo Yorùbá Quran yín, kò sọ Ọlọ́run níbẹ̀. Allahu ló sọ. Ṣé ti get it? So Allah is a different thing. Allah Tolong is a different thing. Different thing completely. Yes. But everything about I'm so sorry to ask this one. Everything about Jesus Christ is real, right? Jesus coexist. Kò sí any archaeological evidence to prove that Jesus exists. Really? Christianity le mean ṣe tẹ́lẹ̀ yẹ coexist. So Jesus now coexist. Ofege náà nìyẹn na scam. So ẹ̀yin people you come buy here wá jẹ́ African. Ní jẹ́rìí ayé ẹ̀yin òyìnbó. The caste àti Christian àti Muslim àti kankan mọ́ báyìí. Ifá ni ẹ bá ń ṣẹ́fà o. Mo fẹ́ ṣẹ́fà báyìí. Olóbùkún ni gbogbo àwọn méjèèjì. Àfà Ọláyíwọlá aládàbí ẹ lè ṣí máìkì ń kẹ́kọ̀ọ́ òkè. Ọláyíwọlá tẹ́ bá wà ń bẹ̀.
ìran Yorùbá tó ti exist for more than 14,000 years. Ẹ wá gbé 6,000 years story kan wá, Adam and Eve. Thunder fire Adam and Eve. So mẹsẹ̀ ìran lè Yorùbá bẹ́ẹ̀ tún ni ti ẹ ṣí pẹ́ jù máìkì wọ́n lọ. wọn. Now go hello Google it. How long has Yoruba race been around? Hello check now. Really? 1,000 years plus. Ẹ wá gbé story Láti exist. 1,500 years ago. Ẹ wá gbé wá, ẹ sọ pé Allah ló dáyàn. Kò àṣìá. Olórí burúkú gbogbo yín. Ẹyin ti mẹsẹ̀ bá bàjẹ́ báyìí lásìkò Ọláyíwọlá tí dé ṣí tá a máa gbé máìkì wọn tó bá ẹ̀sìn síbẹ̀ tiwa bí gan akéde lárugẹ. drop wọn. Tá a máa gbé fá lárugẹ. Àsìkò tí dé tá a Ọláyíwọlá máa ẹ lè ṣí gbódùgbà máìkì lárugẹ ẹ báyìí. kálẹ̀ ẹ apá kálẹ̀ karọ yàwá nìyẹn àpò tẹ bá ètò ní nǹkan tó fẹ́ sọ lè gbóhùn sókè. àpò ètò èmi fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín ni sàn. ok tó bá jẹ́ nípa Islam ọ̀rọ̀ nípa Islam là ń sọ ń bí Muhammadu Allah Quran hadith Saudi ẹ tẹ̀síwájú. a lè béèrè yàtọ̀ sí nǹkan míì tó jọ tó nǹkan tá à ń ṣe báyìí lórí lọ. ètò wa nìyẹn ó dàbí ẹlẹ́pítọ́ tí ń wo bọ́ ẹlẹ́fẹ́ wo fíìmù ṣẹ́gẹ́t kò jọra wọn à ń sọ nípa Islam bí adẹ̀nípa nǹkan tí mi àfáà ń ní wo ń bẹ̀ ni wípé ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ lè lọ síbi ẹ máa gbọ́ ẹ lè lọ síbi tó ti ń gbá bọ́ ẹ máa gbọ́ ẹ lè lọ síbi tó ti ń gbá bọ́ọ̀lù sẹ̀ kẹlẹ́ ẹ fẹ́ gbé síbi tó ti ń ṣe fíìmù Islam mo Quran understand yín hadith sá mo so ẹ ń máa gbọ́ tẹ́mi ṣé náà Muslim ṣáàjì sọ ni ṣé pé Muslim ní yín ẹ jẹ́ máa gbọ́ ṣé Muslim ní yín ẹ nídìí àti béèrè yẹn. so ẹ lè lọ máa tap tap kẹ lọ máa comment nísàlẹ̀ ẹ ṣe. àwọn pípú yìí ò lè defend Allah mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó fi Ìbéèrè tèmi, I want to ask question ni. Báwo ó yá ni jàre. Alukoran ṣe délé ayé táwọn èèyàn fi gbà tó fi ń like I don't understand. Mm. ó rọrùn so Okay. a máa mú àwọn àdìtì ẹ̀ wá ó bẹ̀rẹ̀ látòrí Ikra nígbà tí Muhammadu tó wà nínú cave tí ó sọ pé ẹ̀mí òkùnkùn kan jọ sí òun ẹ̀mí ẹ̀ gba létí lẹ́ẹ̀mẹ́ta ó yẹ ká kà á gan ẹ̀mẹ́ta ló gbá Muhammadu létí pé arákùnrin yìí ṣó mọ̀ ẹ jẹ́ kí n lọ gbé wá kí mọ́mí of Kufalo kí wọ́n kà á kẹ́ ẹ gbọ́ bí nǹkan yẹn ṣe bẹ̀rẹ̀. ni wọ́n fún un lọ́rùn wọ́n fẹ́ pa àwọn pé ó yá kà á má kà á Muhammadu òde mọ́kọ kò mọ́ kà ó lẹ́mí ẹ̀ ṣàfẹ́ pa àwọn bóun ṣe lanu nìyẹn. But olówó Èkó mo fẹ́ kí gbogbo Yes. lé mọ̀ nǹkan ṣé mo pé téèyàn bá dúró sínú cave for too long àwọn cave míì bíi ṣé cave Hira ló ń pè ibi táwọn òbí ti gba revelation ṣé mo pé cave ó lè release chemical toxin tó máa ń jẹ́ kéèyàn high ó máa jẹ́ kẹ́ high ẹ máa bẹ̀rẹ̀ sí máa hallucinate tẹ́ bá bí èmi theory tèmi nìyẹn báwọn bí ṣe gba messages nìyẹn ẹ lọ check ẹ some caves ó lè release àwọn toxin kan tó máa jẹ́ kẹ́ high ẹ bẹ̀rẹ̀ sí hallucinate ẹ máa gbọ́ nǹkan tí kò sí ń bẹ̀. It's very common. We all hallucinate as human beings. Ìgbà mi àbí ṣé mo gbọ́hùn ni àbí it's hallucination. There's nothing wrong with it. But nǹkan tó wrong pẹ̀lú ẹ̀ ni wípé kó wá force gbogbo wa sínú ẹ̀sìn kó wá sọ pé Allah sọ fún mi pé kìnìkan ó dẹ̀ jàyàn lógún gbogbo àwọn idols àwọn ṣìgì tó wà nínú Kaaba ó dẹ̀ lọ destroy it. You destroy people's property because Allah says so. No, kò lè work. Jaka ibi tí Ànábì ti gba revelation. Only narrated by Aisha, the wife of the prophet. Only the commencement of the divine inspiration to Allah's messenger. Ta ló ń bá mi tú ẹjọ́? bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní Okay. sọ ẹ̀gbà wa Kùránì wá Was in the form of true dreams in his sleep. wọ́n ní pé ojú oorun ni nǹkan yẹn ti máa ń bẹ̀rẹ̀ o. For he never had a dream, but it turned out to be true and clear as the daylight. wọ́n ní kì í lálàá tẹ́lẹ̀ bọ́ lójijì kíní ìbá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ tó dẹ̀ mọ́ kedere lójú àlá ẹ̀. Then he began to like seclusions. Muhammadu tí wàá ń láìkì kí bí wárápá bí kí gìrì kó máa gbé. No, seclusion means being alone. Kó máa spend time Kó máa dá wà. alone. Kó seclude kó máa dá wà Only so he used to go into seclusion in the cave of Hira. àwa máa lọ sínú cave kan tí wọ́n ń pè ní Hira.
where he used to worship Allah, reporting worship Allah already, even before Revelation, where he used to worship Allah continuously for many nights. tó ti máa ń sin Allah ní alaalẹ́ tó dẹ̀ ti pẹ́. Before going back to his family to take provisions for the stay. Kó tó máa padà sáwọn mọ̀lẹ́bí ẹ̀ láti lọ gba oúnjẹ tó máa fi dúró nínú cave yẹn. He came back to his wife Khadija again to take his provision of food. Ó wá padà wá sọ́dọ̀ ìyàwó rẹ̀ Khadija níjọ́ kan láti wá gbé oúnjẹ. Until one day he received the guidance while he was in the cave of Hira. Ní ọjọ́ kan ni Muhammadu ní áńgẹ́lì kan bá yọ sí nínú cave yẹn o. An angel came to him and said, "Read Allah's messenger." Ní ẹ̀mí òkùnkùn yẹn áńgẹ́lì yẹn bá yọ sí Muhammad ó yá máa kà á. He replied, "I do not know how to read." Muhammadu bá dá áńgẹ́lì yẹn lóhùn pé mi olódo lèmi èmi ò lè kà mí lè kọ. The prophet added, "Then the angel held me forcibly and pressed me so hard that I felt distressed." So Muhammadu sọ pé ó wá ya áńgẹ́lì yẹn lẹ́nu pé géńdé ọkùnrin ọmọ 40 years tí ò lè kà tí ò lè kọ ó kàn mú orí Muhammadu ni ó kàn fún Muhammadu lọ́rùn pa ni. Then he released me and asked me to read. Ó wá tún fi Muhammadu lẹ́nu pé àwẹ̀ ìka kínní iṣẹ́ ṣó ń ṣeré ni. I replied, "I do not know how to read." Mi mọ bó ṣe ń kà fún pé 40 years lóòótọ́ but akúrí ni mí. Thereupon he held me again and pressed me for the second time. Bí áńgẹ́lì yẹn bó ṣe tún mú Muhammadu lọ́rùn nìyẹn ló bá tún fún pa tẹ́mi ẹ̀ fẹ́ bọ́. Until I felt distressed. Muhammadu bá ṣubú yakata sílẹ̀ kò lè mímọ́. Oh yeah, egbe next section wa kaka. Muhammadu ti gba Colorado, ó ti fa Colorado. But Olówó Èkó, me blame Muhammad because tí angel bá sọ fún mi, ó yá kàwé ìwé wo. Ṣé angel yẹn di ìwé mú ni? Me blame Anobi, to be honest. Níbi by me blame it. Okay. Only I do not know how to read. Thereupon he held me for the third time and pressed me until I got distressed. Kò áńgẹ́lì yẹn kó ń yà lẹ́nu pé ṣó mú òun ṣeré ni. Ó ló bá tún mú lẹ́lẹ̀kẹta olórí burúkú ó bá tún fún pa. Then he released me and said, "Read in the name of your Lord." Ó fún pa lẹ́lẹ̀kẹta tẹ́mi ẹ̀ tún fẹ́ bọ́ ló bá fi sílẹ̀ kó yá kà ní orúkọ Allah. Who has created man out of cloth. Tó dá àwọn èèyàn látara ẹ̀jẹ̀. Read, and your Lord is the most generous. Máa kà Allah rẹ̀ aláàánú ni. Who has taught the writing by the pen. Allah ló dẹ̀ máa ń sọ̀kalẹ̀ tó máa ń kọ́ àwọn èèyàn bó ṣe máa ń fi báírò kọ nǹkan. Then Allah's messenger returned with that experience. Ní bẹ́ẹ̀ ni Allah bá padà Muhammad padà pẹ̀lú òye tó rí yẹn ó padà sílé. The muscles between his neck and shoulders were trembling until he came upon Khadija, his wife. Bí áńgẹ́lì yẹn bó ṣe fún Muhammad pa gbogbo iṣan ọrùn ẹ̀ gbogbo ẹ̀ ó ti rí bákàbákà ó ti ga sókè tó dọ́dọ̀ Khadija. And he said, "Cover me." Ló bá sọ fún ìyàwó ẹ̀ pé dáṣọ bò mí. They covered him, and when the state of fear was over, Nígbà tẹ́rù wá bá Muhammadu mọ́. he said to Khadija, ẹ jọ̀ọ́ tó yọ Ọlọ́run tẹ́ ń kà yìí ẹ mọ̀ wípé mi náà ti kélé rí ilé kéwú ìjọ tí ànábì Jubrili tó kọ́kọ́ yọ sànábì Muhammad lélẹ́yìí láti sọ wípé òjíṣẹ́ Ọlọ́run ni àbí. No. yeah. No, láti fún ní message. Láti ẹ mọ̀ pé ànábì kò mọ̀ pé ànábì lòun tó fi pé 40 years ká lè mọ̀ pé mi náà lọ lé kéwú. So ẹ̀yin 40 years yẹn ni màláìka jẹ màálímù tèmi sọ fún mi pé nígbà tí màláìka yẹn fẹ́ yọ sànábì kó dẹran lọ ni pé gbà tó dé báyìí òtútù mú ànábì nígbà tánábì Jubrili wọlé pé wá ní kóhun kà ó lóhun ọ̀mọ̀wé kà kóhun kà ó lóhun ọ̀mọ̀wé kà ó ní kóhun kà ó lóhun ọ̀mọ̀wé kàṣẹ ibẹ̀ ló ti wá ní kóhun sọ ká lẹ́lẹ̀kẹta lórúkọ Allah ó ní bó ìmọ̀ ṣe dé sànábì nìyẹn pé òtútù bóun ṣe kà nìyẹn pé ó ti dànábì ó ló dànábì báyìí ó kàn sá lọ ni ó kàn sá lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ ni pé dáṣọ́bò mi Khadija mi dáṣọ́bò mi Khadija mi dáṣọ́bò mi ẹ mọ̀ wípé èmi náà lọ lé kéwú dáadáa àbí gbogbo nǹkan tẹ́mi náà sọ ìṣe tó bá tiẹ̀ jẹ́ pé igbó ti gba díẹ̀ lọ lórí mi mo ṣàrántí díẹ̀ tówó ti pẹ́ tí mo ti lọ lé kéwú
Ó ti pẹ́ tí mo ti lọ bóyá bí Ṣé 2015 mo mọ̀ ti lọ ilé pé kéwòn. sister wa tó béèrè question là ń kà á fún, ṣe understand? Mo mọ̀ pé some of you mo understand, but sister wa ìtọ́ bí wa òun là ń kà á fún. So sister ṣá lè stop ń bẹ́yẹn because àdìt yẹn gùn díẹ̀, but tẹ́ bá No fẹ́ kà problem. ẹ lè screenshot ẹ, yeah. No problem. ẹ lọ di ifá là ń ṣe báyìí ifá ẹ lọ máa ṣe fá ẹ lọ gbógun sílẹ̀ yín ẹ máa bògùn ní tó bá wẹ mọ̀ sí ilẹ̀ ọlọ́run ọba àlámọ́ Ifáṣadé ẹ mọ̀ lórúkọ sí mi, ànábì mọ̀ Ifáṣadé. grapist lànábì grapist bóòlù yóò ṣe máa sin ẹni tó ń bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn kò possible náà kéèyàn máa forí balẹ̀ fẹ́ni tó ń bọ́ ọmọ ọdún mẹ́sàn-án tó fọ́mọ èèyàn lọ́mọ ọdún mẹ́fà wọ́n ti máa ń sọ kí níyà lóòótọ́ pé ọ̀fẹ́ lọ́mọdé bọ̀ kò do lọ́mọdé ọmọ ọdún mẹ́sàn-án. Ọmọdé ni kò gba period ẹ, kò sí any evidence Mo mọ̀ pé pé ọmọ yẹn ò bímọ. Aisha dàgbà, yes, ó do lọ́mọdé ni. Kó wá ti jẹ́ kí n gba fá látijọ́ ẹ̀ káwọn bàbá mi ti sayẹta fún mi mo wá lọ ń kírun yín máa forí balẹ̀ fọ́ba àṣẹyìn tí mo forí balẹ̀ fún àsọmọ ọdún mẹ́sàn-án ló ń dó. So mọ́mí of Kufaru ẹ bá wa kà bí Muhammed bó ṣe kọ́ àwọn mùsùlùmí nǹkan tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ Muhammadu náà ló bẹ̀rẹ̀ so táwọn mùsùlùmí tún tó fi ń kọ́ àwọn èèyàn Nàìjíríà. Okay, so Anka nínú Sahih al-Bukhari number 610. Anas bin Malik said, Anasi Maliki ó sọ pé whenever the prophet went out with us to fight in the cause of Allah, nígbàkigbà tí Muhammadu bá ti fẹ́ tẹ̀lé àwọn káwọn lọ ṣe ìdigunjalè sójú ọ̀nà Allah against any nation, sí orílẹ̀-èdè mìíràn, he will never allow us to attack until the morning. Muhammadu ò ní jẹ́ káwọn kọlù wọn o títí tílẹ̀ máa fi mọ́. And he will wait to see if he heard the adhan. Ó máa dúró pé ṣé wọ́n máa pèrún nílùú ṣé wọ́n ti gba Islam nílùú ṣé wọ́n máa pèrún. If he heard the adhan, he would postpone the attack. Tó bá rí pé nílùú yẹn wọ́n ti di mùsùlùmí wọ́n ti pèrún níbi bẹ̀ á wá sọ pé ìjà ò sí mọ́ lónìí ẹja máa lọlé. And if he did not hear the adhan, he would attack them. Tí ó bá wá gbọ́ kí wọ́n pèrún nílùú tán bá ti dé kò gbọ́ kí wọ́n ṣe Allahu Akbar Allahu Akbar Muhammadu máa bẹ̀rẹ̀ sí ní bẹ́ wọn lórí lọ ni. Anas added, Anas tẹ̀síwájú. we reached Kaiba at night. A dé Kaiba ní alẹ́. And in the morning, when we did not hear the adhan for the prayer, ìgbà tí ilẹ̀ wa mọ́ táwọn ò gbọ́ kí wọ́n pèrún. he, the prophet, rode, and I rode behind Abitala. So Muhammadu bá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ lọ àwọn onágun tó lé lẹ́yìn. And my foot was touching that of the prophet. So ẹsẹ̀ mi wá ń gbá ẹsẹ̀ Muhammadu. The inhabitants of Khaybar came out with their baskets and their spades. Àwọn ará Kaiba wá jí láàárọ̀ ọjọ́ náà àwọn bá kó báskẹ̀tì wọn àtọkọ wọn ń gboko tí wọ́n lọ fẹ́ lọ ṣiṣẹ́ owó. And when they saw the prophet, they shouted, Muhammad! Bí wọ́n ṣe rí Muhammadu nìyẹn náà bá pariwo Muhammad. By Allah, Muhammad and his army. Ayé àwọn ta Muhammad àtàwọn ọmọ ogun ẹ ti dé o. When Allah's messenger saw them, Bí Muhammadu jíṣẹ́ láṣẹ rí wọn báyìí. he said, Allahu Akbar, Kaiba is ruined. Bí Muhammadu ṣe rí àwọn ará Kaiba sọ pé Allah tóbi o gbogbo ayé Kaiba ti bàjẹ́ lónìí wọ́n máa pa gbogbo wọn tán ni. Whenever we approached a nation to fight, Nígbàkigbà tá bá ti lọ sílùú mìíràn tí wọ́n ń ṣe mùsùlùmí tá fẹ́ lọ then jà. evil will be the mourning of those who have been warned. Ìpayín kéke a máa kó wọn lọ́mọ a kó wọn lóbìnrin a pa ogun Wọ́n ti ń fi Allahu Akbar yìí, wọ́n ti fi ń ṣe terrorism since ayé ànábì. Tẹ́ bá ti gbọ́ Allahu Akbar, ẹ sáré. Ibo ni wọ́n ti sọ pé ànábì ó jíyàn bíbẹ̀ alákọ̀ọ́kọ́. Ibo náà ti sọ pé ànábì ẹ jẹ́ kí ṣé kí n gbé lárúbáwá ìwà kẹ́ bá wa kà á. ẹ bá gbé lárúbáwá ṣẹ́yìn gan mọ́ lárúbáwá ni ẹ̀yin ṣé máa kà á ká bá yín gbé wá ní lárúbáwá. gan ni ẹ̀yin olódò ìtẹ̀sọ́ kí gbé lárúbáwá rẹ̀. àáfà àbáyín jà ṣé máa kà á ká gbé wá ní lárúbáwá. ó mọ lárúbáwá ẹ̀ ni. ṣé máa kà á ṣé báyìí mọ̀ ṣé máa kà á. Ṣé o mọ lárúbáwá ẹ̀ ni bẹ́ẹ̀ náà lẹ sọ pé ànábì yìí pé kíní kan ọmọ ọdún 6 kíní kan ṣé ń gbà ayé ànábì sọ̀sẹ̀ lẹ. ṣé ká gbé wá kẹ́ bá wa kà ṣé kò fẹ́ lọ́mọ ọdún 6 ni àáfà kí n rojọ́ pẹ̀lẹ́ rí ni ṣé ká gbé wá kẹ́ kà á. Tó bá jẹ́ pé ẹ̀yin ẹ gbé wá ẹ mute ká fi gbé dé. ẹ gbé wá. Ó ní yá àáfà ọlọ́mọ ọdún 6 nìyẹn ṣe ẹ kà á. Tazawwaja wa hiya bint 6
سنين وبنى بها وهي بنت 9 سنين. kí ló wá lé ń bẹ̀? ṣé ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀? ẹ tú nǹkan tẹ́ ẹ kà ní ẹ kà tó pé kí ló lé ń bẹ̀rẹ̀ tí ì tú. ṣé ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀? nígbà yí àwọn ẹ máa kọ́kọ́ tú kẹ́ tó ṣàlàyé ẹ tú kínní náà. èmi ò kí ń ṣe olódo bí ìwọ tó bá pé olódo bí ìwọ náà wọ́n sọ pé tàzá wájàhà ó fẹ́ lásìpé ha yẹn dọ̀míìrì ilà Aisha ó ń ṣẹ́rí lọ sí Aisha ni ó fẹ́ Aisha wàhíyà bint ó wà lọ́mọ kíni 6 sinin ó wà lọ́mọ ọdún 6. ṣé nígbà yí àwọn ànábì sọ́sẹ́lẹ̀m nígbà wo ni márèjì wà nígbà wo náà ṣe ìgbà yẹn. sí nínú àdìtì yìí o ẹ kà kẹ́ ẹ tú ni o. ibi tí mo sọ pé orí ẹ kú nìyẹn lọ́lọ́ka tán. àáfà ṣé ìbúlẹ̀ wá búlókè abẹ́fẹ́ ka kínní kẹ́ ẹ tú. lọ́lọ́ka tán no bóyá tí àwọn tí wọ́n bá nílà ká tí wọ́n bá kí ń kàtọ̀ tí wọ́n bá wà civilized tí wọ́n bá wà. ànílé bá àfa ìsọ̀rọ̀ ìbú yìí pọ̀ kí ló dé kí ó la ní kẹ́ ẹ kà ìbúlẹ̀ wá búlókè. ẹ ṣe gan nǹkan tá à ń sọ lélẹ̀ ẹ̀yin èèyàn wa tẹ́ bá ti torí àti ní kẹ́ máa kọ àwọn ẹ̀rí kẹ́ máa kọ́lẹ̀ kẹ́ máa ẹ wo àfáànsìn ẹ̀ka kìíní sítù sinin ó dẹ̀ ti kà ó ti ní ó fẹ́ lọ́mọ ọdún 6 ó tún bẹ̀rẹ̀ tán ẹ̀yin kan tẹ́ bá kà ẹ máa tú ẹ yé parọ́ fáwọn èèyàn wa ẹ yé parọ́ fáwọn ọmọ kóòtù òjíire mọ́ ẹ̀sìn Islam àṣà àti ìṣe lárúbáwá ni kò kan àwa ọmọ Yorùbá kò kan wá ẹ gbé wá láti wá fi báyé wa jẹ́ ni ẹ fẹ́ fi deceive wa kẹ́ ẹ gba agbára lọ́wọ́ wa kẹ́ ẹ fún wa lórúkọ lárúbáwá kẹ́ ẹ gborúkọ tiwa lọ́wọ́ wa kẹ́ ẹ fún wa léèdè lárúbáwá kẹ́ ẹ gbèdè wa lọ́wọ́ wa kẹ́ ẹ fún wa ní ìmúra lárúbáwá kẹ́ ẹ gbà múra wa lọ́wọ́ wa kẹ́ ẹ fún wa ní àṣà lárúbáwá kẹ́ ẹ gbàṣà wa lọ́wọ́ wa kẹ́ wá sọ wá dọmọ lárúbáwá lórí ilẹ̀ wa òun rẹ̀ wọ́n sì ń pa everybody sìn ẹ̀yin lẹ sọ pé nǹkan táwọn bàbá wa ń ṣe kò dáa ká lọ jù dànù wọ́n ti ń pa everybody sìn kí la fẹ́ kànú Quran tó fẹ́ dáàbò bò wá kò sí ẹ̀dẹ̀ ń parọ́ ẹ̀dẹ̀ máa parọ́ fáwọn èèyàn ẹ̀ wá máa parọ́ pé iná kan wà àlùjọ náà kan wà tálùjọ náà bá wà ẹ̀dẹ̀ lọ kó sẹ́nu tírélà kẹ́ máa lọ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ẹ̀sìn Islam gbogbo nǹkan náà ti sọ fún yín láti jọ irọ́ ni gbogbo ẹ̀ Allah ò kì í ṣọlọ́run kò síná kankan bí ọkọ̀ kò sálùjọ náà ayé kankan ò parẹ́ everyday làwọn èèyàn ń kú everyday ni wọ́n ń bí ọmọ tuntun everyday làwọn èèyàn ń marry everyday làwọn èèyàn ń lóyún ayé ò parẹ́ má jẹ́ kán tán èèyàn fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín ni o àwọn Fúlàní ti wọlé ńsìn ẹ̀sìn Islam ẹ̀sìn Fúlàní ni o ẹ̀sìn àwọn apààyàn ni àwọn tó ń pààyàn àwọn apààyàn àwọn apọmọlẹ́kúnjayé àwọn ló ń ṣe Islam o ẹ̀yàn ọmọ Oòduà ẹ kúrò ní Islam ẹ lọ dira o wọ́n ti wà lẹ́fíríwì wọ́n ti wà lẹ́kọ̀ọ́ àwọn apààyàn yìí ti wà lẹ́kọ̀ọ́ wọ́n ti wà gbogbo ilẹ̀ Yorùbá o wọ́n ń wọlé lọ jíyàn gbé tààrà báyìí ó jẹ́ wà nù Quran ẹ jí wọn gbé ẹ gba ransom lọ́wọ́ wọn ẹ bẹ́ wọn lórí ẹ jẹ́ bá mi gbé Quran 47 verse 4 ẹ jẹ́ kán káyà yẹn kí sálù lè rí. Sintu sini Mr. Abdullahi lè gbóhùn sókè iṣẹ́ wa ń bẹ̀ Mr. Abdullahi. mo wà èmi náà wà ń bí o mo ń clean mọ́tò mi torí mo jáde mo wá ti. ṣé Muslim ní Mr. Abdullahi. ó kẹ́ ní fi Islam lẹ̀ ó kẹ́ ó dà pé wọ́n fi àyè yẹn lẹ̀ fún àwọn Muslim tó bá fẹ́ béèrè ìbéèrè. ẹ ṣe. wàbíyàn tún síntùn sí ni ẹ̀dẹ̀ tú. bá ló ṣẹlẹ̀ ń bẹ̀ síntù sí ni kí wàá ló ṣẹlẹ̀ ń bẹ̀. kò tó sú mi báyẹn ká kí kẹ́ ẹ tú á di ọ̀rọ̀ tó ẹgbọ́dọ̀ àwọn ìyá yẹn lọ́wọ́ àní wọ́n lè síntù sí ni nǹkan tí ànábì sọ mẹ́yẹn ni pé gbogbo ẹ̀yin ìyá wa yìí ẹ máa ṣe àlùbáríkà àwọn yẹn náà ṣe àmì wọ́n á tún kówó lẹ̀ ẹ̀yin àbá yìí tí yín ti ta ẹ̀ ní jèrè ẹ ti tàn wá jìnà ṣáà tí gbogbo ilẹ̀ Yorùbá bá jí tán chai wọ́n á ná tí o bá sọ pé àfáà ní o tí ẹ nílè sọ pé àfáà ní gbà yẹn ẹ gbé sókè jàre ẹ gbé sókè aláwàá. Shake your yansh. Yeah, mo wan be by. So Quran 47 for tanka. Only so when you encounter those who disbelieve. Tẹ́ ẹ bá ti pàdé àwọn atóṣe àìgbàgbọ́ àwọn bíi Kristẹni, Júù, Búdà, àwọn Gúrú Màrájì, àbọ̀wọ̀n tó ń ṣe àṣà àti ṣe wọn tí wọ́n ń ṣe Muslim. Then aim at smiting their necks when kẹ́ ẹ mú ọ̀bẹ àbí àdá kẹ́ fi sí wọn lọ́rùn kẹ́ ẹ dẹ̀ máa dùnbù wọn kẹ́ ẹ dùn wọn fàtúlù kẹ́ ẹ pa wọ́n ní pàṣípàyọ̀. Until you have broken their strength thoroughly. Títí tẹ́ ẹ fi ẹ já fẹ́mi àfi bọ́ lára wọn ẹ ṣáà pa wọ́n pàṣípàyọ̀ kẹ́ sọ wọ́n di. Then tie fast the bond by making them captives. Kẹ́ ẹ gbá wọn mú kẹ́ ẹ sé wọn mọ́ kẹ́ ẹ sé wọn mọ́ kẹ́ ẹ dè wọ́n ẹ ń bọ́ ẹ má dè yàn. Then choose to release them either as a favor or after receiving ransom.
tẹ́ ẹ bá wá fẹ́ fi wọ́n lẹ̀ o ó lè jẹ́ tójú àánú àbí kẹ́ ẹ gba owó lọ́wọ́ wọn ìyẹn owó tó wọn Boko Haram àwọn alisu náà àwọn wàbí àwọn sálàfí owó tó ń béèrè náà tó gbé lọ́yọ̀ọ́ ń sìn kẹ́ ẹ béèrè owó. Until the wars throw down its load of arms. Títí tí ogun á fi tán. This is our command. Eléyìí ni a fi pa yín láṣẹ o. If Allah willed, he would have himself subjected them to retribution. Tó bá run Allah, á ti jẹ wọ́n yà látọwọ́ rẹ̀ o. But Allah ordered you, what a lazy Allah, you to fight. Àmọ́ òun Allah fẹ́ kó jẹ́ pé ẹ̀yin Alisu náà, ẹ̀yin Sálàfí, ẹ̀yin Wàhábíyà ní kẹ́ ṣiṣẹ́ ìkẹ́ mú ọ̀bẹ àdá ìbọn àdó olówó kẹ́ ẹ máa pààyàn. Ẹ lè lọ Ògbómọ̀ṣọ́, ẹ lè lọ Sókótó, ẹ lè lọ Kánò, kẹ́ lọ Bònú, kẹ́ lọ Sambisa Forest, kẹ́ máa pààyàn nípasípayọ. So that he may test some of you through some others. Òun á lè dán yín wò látara àwọn aláìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n yẹn kẹ́ lọ Mali, kẹ́ lọ Sudan, kẹ́ lọ Niger, kẹ́ máa pàyà lẹ́kún, ẹ pa ọmọ, ẹ gbé bàbá lọ, ẹ lè pàyàwó, kẹ́ fọkọ́lẹ̀, ẹ da ẹbí sínú ìbànújẹ́. And those who are pied in Allah's way, he will never let their deeds go to waste. Níbi tẹ́ ẹ ti ń ṣeré tẹ́ ti lọ ń pààyàn ẹ̀yin Alisu náà, ẹ̀yin Sálàfí, ẹ̀yin Wàhábíyà, ìbẹ́ ṣe lọ ń pààyàn káàkiri ní Kwara lọ́yọ̀ọ́ yìí. Èyí tó bá kú síbẹ̀ nù yín tẹ́ kú sí Allah ní gbogbo iṣẹ́ yín òun ní jẹ́ kó já sófo. Ó máa fún wọn ní Jannah. Alhamdulillah. Alhamdulillah. Yasha Allah. Yasha Allah. Islam orí ni o. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tẹ́sìn ti dálẹ̀. So gbogbo àwọn tó ń pààyàn, gbogbo àwọn àbútàríkò tó ń pààyàn Sudan yẹn, olórí burúkú wọn. Ẹ̀sìn Islam náà ń gbójúlé pé ẹ̀sìn wa ló ní ká mọ̀ pààyàn. Mr. Big Salo, ṣé gbọ́ bí tó ti bẹ́ orí èèyàn tó sọ hallelujah amen rí? No, Allahu Akbar nìkan là ń gbọ́ náà. I swear. Mohammed lèmi ń jẹ́ o, ṣùgbọ́n mo ti tẹ̀fá báyìí tipẹ́. Èmi ti lajú tipẹ́. Gbogbo èyí tó ń sọ yẹn, àpárọ̀ ló ń sọ sí, ojú wa ti là tipẹ́. Nígbà tí family mi ń jẹ́ Fágbèmí, tẹ́ wá sọ mí Mohammed. Fúnra ara mi, èmi ti bẹ́sẹ̀ ara mi sọ̀rọ̀. Orúkọ ọ̀daràn nìyẹn, Muhammed kẹ. Olúwa ṣe ìlọsọ mi. Èmi ọ̀já sanmi náà ń jẹ́ family mi, eégún náà ń gbé family wa eégún. Àwọn family mi ní sẹ́ndì owó eégún lọ́sẹ̀ tó náà lọ́dún tó lọ, yìí dá wọn lóyìn sẹ́ndì ẹ̀. Ṣùgbọ́n tó bá náà fẹ́ wá sí nǹkan mọ́sálásí màá sẹ́ndì owó èèyàn. Ó ti dópin báyìí o. Ìyá ni ó jẹ́ gbogbo ànábì Muhammad Gabriel ìyá ni ó jẹ́ gbogbo. Ẹ jẹ́ ká kọ nǹkan tí Allah sọ nípa ẹni tó bá kọ́ mọ́ṣáláṣí Quran 9:18 ẹ jẹ́ ká. Nǹkan mọ́sálásí náà o, bàbá mi. Quran 9 verse 17-18. 17-18 ẹ jẹ́ ká. Fún wọn tó bá ń ṣe Muslim bí yóò dáwó sí mọ́ṣáláṣí àbò fún àwọn Muslim lówó, wọ́n fẹ́ ṣe ètò kan, wọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí tó dẹ̀ ń ṣe Muslim tó bá fi lè fún wọn lówó, ẹgbọ́n nǹkan tá Allah sọ fún yín. Ẹ̀yin èèyàn wa ilé ogun ni mosque o, gbogbo ẹ̀yin tẹ́ bá wà tẹ́ wà Naija, ẹ lọ máa tó bá ti di bí 8, ẹ lọ máa wo àwọn mosque yẹn, ẹ máa rí dájú pé kò séyàn bẹ́ẹ̀, àwọn Fúlàní yẹn inú mosque ni wọ́n máa ń sùn, wọ́n máa ń gbé. Ẹ mọ̀ pé Mùsùlùmí lọ̀rẹ́ Mùsùlùmí. Ìdí tó ṣe gbé ẹ̀sìn Islam wá gangan nìyẹn, so that ẹ̀yin lẹ máa hábọ̀ wọn sílé tó bá tún fẹ́ pa yín. Nǹkan tó ń fi ẹ̀sìn Islam ṣe ni ẹ̀sìn àwọn apààyàn ní wọn. Ẹ̀sìn àwọn apààyàn lẹ máa tú àwọn inú mosque yẹn gbogbo ibi tó ń pè ní engine room yẹn, ẹ lọ máa yẹ̀ wò. Àdá ìbọn nǹkan ni wọ́n kó síbẹ̀ o, ẹ̀yin èèyàn wa ẹ jí o. Ẹgbẹ́ sókè aláwa ẹ̀, let's go. Aláwa ẹ̀, ó yá. Okay. Only it is not for the polytheists to maintain the mosque of Allah. Allah sọ pé kò ń ṣe láti tún mọ́ṣáláṣí ṣe àbí dá sí ọ̀rọ̀ Islam. Ó ní kò sí fún ẹni tí ò bá ń ṣe Muslim tó bá jẹ́ Christian àbí Buddha, Hindu Maharaji, Guru Maharaji, ẹni tí ó gbẹ̀sìn kankan gbọ́ tó ń ṣàṣà àti ṣe ẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti dá sí ètò mọ́ṣáláṣí àbáwọn Muslim fẹ́ ṣe ètò kankan. While they openly profess disbeliefs. Ó ní nígbà tó ti jẹ́ pé o ò nígbàgbọ́ nínú Islam, o ò bá wọn ṣe Muslim. Their deeds are void and they will be in the fire forever. Allah ní tó bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí tó fún wọn lówó àbí wọ́n fẹ́ gbàwẹ̀ ó ra nǹkan fún wọn. Ó ní gbogbo iṣẹ́ tó ṣe yẹn lórí asán ni o. Ó ní inú iná dẹ̀ ló máa gbẹ̀yìn ayé ẹ sí. The mosques of
The mosques of Allah should only be maintained by those who believe in Allah and in the Allah wá last sọ pé day. mọ́ṣáláṣí o àbọ̀fẹ́ ṣe anything nípa Islam o, àwẹ̀ ni o, any program ó ní fáwọn Muslim nìkan lọ́lẹ́tọ̀ àti ṣe o. Those who establish prayer, pay tax, and fear none but Allah. Allah láwọn tó ń kírun tó ń yọ sàkà tó ń ṣe gbogbo ẹ̀ nípa nínú Islam ló tọ́ sí o. It is right to hope that they will be among the truly guided. Ó nítorí wọ́n máa wà náà tí àwọn tọ́ sọ́nà. Ẹ jẹ́ ká Quran 9:23 fún àwọn èèyàn kan demand ẹ̀. Quran 9:23 tálà ti ń kọ ẹ̀yìn bàbá sí ọmọ, kọ ẹ̀yìn ìyàwó sọ́kọ, kọ ẹ̀yìn aráalé ẹbí síra wọn. Islam orí burúkú ni o. Mr. Abi tó ní Islam máa ń da ẹbí rú níbi tó bá wà, ó máa ń mú ìpayín kẹ̀kẹ́ wá ni. Aláwa ìfẹ́ gbé sókè. Abẹ́ orí yín kú. Àti gbọ́ ẹjẹ́ àkàkẹ́ wá bá wa tu. Aláwa ìfẹ́ gbé sókè. Only all believers. Ẹ̀yin Mùsùlùmí òdodo. Do not take your parents and your siblings as trusted allies. Ẹ má ṣe mú bàbá yín, ìyá yín, ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, mọ̀lẹ́bí yín tí wọ́n bá ti ṣe Islam, ẹ má ṣe bá wọn ṣe, má mú wọn lọ́rẹ̀ẹ́ o. If they choose disbelief over belief. Tí wọ́n bá ti ń ṣe tí wọ́n lọ́wọ́n ò ṣe Islam, ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́, ẹ má bá wọn ṣe. And whoever of you does so, you are among the true wrongdoers. Allah lẹ́ni tó bá wà lọ bá wọn ṣe ó ló ti dẹni ìṣìnà, ẹni ìgbé, ẹni àdánù, ẹni ẹ̀kọ́. Bá wọn ṣe ń bẹ̀ yí pé ẹ mú wọn lọ́ta. Ṣòṣó ní kọ́ mú wọn lọ́rẹ̀ẹ́ ń bẹ̀ ni. Nítorí ẹ̀ orí yín kú. Ọlọ́run sọ pé yá ayyuhal ladina amanu. Allah ó ẹ̀ṣẹ̀ máa wá síbí aláyé. Wàhálà àti ẹnìyẹn, wàhálà àti ẹnìyẹn. Kílé tó ń para báyìí ò dẹ̀ farabalẹ̀ ṣe pé ó fẹ́ wá fi òdodo wọn ni ó máa calm down ní now. Òdodo ni dákẹ́. Ẹni tó bá fẹ́ gbọ̀n. Náà farabalẹ̀ ibi yìí yóò ní láti ṣe gírígírí. Àwa ò kí ń ṣe tó bá sì mọ̀ pé o lè calm down. Àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ló wà níbí náà. Ó ti gùnkè báyìí sí ó dẹ̀ dókè dẹ̀ wá ṣe kílé tó dẹ̀ ń ṣe bíi kíní. Wá farabalẹ̀ ni ó sọ pé ó ṣú ọ̀fẹ́ wá jẹ́ gùnkè wá jẹ́ farabalẹ̀. Olódo akúrí gbogbo ọpọlọ ẹ̀ bó ṣe wà yẹn bó ṣe máa ṣiṣẹ́ tó máa kówó lọ sí ìjọba lárúbáwá. Wọ́n demand wọ́n ní kàkà ṣẹ̀ríà lọ. So tó bá wà àmọ́délékẹ́ lè gbé ṣẹ̀ríà lọ síbẹ̀ ká kà fún Sálù kí Sálù náà tún gbọ́ ṣẹ̀ríà lọ kó lè sọ fáwọn èèyàn ilé. Big Bíntín láyé. Ẹ̀kalẹ̀ Kwétò. Ẹ̀kalẹ̀ Mùsùlùmí ni sà. Yes. Ṣé bó yẹ kí ọmọ ẹrú yẹn bó yẹ kó ṣe lẹ́ẹ̀kan ni á calm down kàn ṣe bí yóò kàn ṣe gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀. Ó wù mí kẹ́ wá gbé ẹni yẹn sókè padà. Ẹni yẹn ò farabalẹ̀ náà. Èkejì ta gbé wọn sókè nìyí now the same nonsense ló ń ṣe. I mean ẹ̀yin gbọ́ language tó ń lò náà. Ebú ló ń bù náà. Ṣé wọ́n máa bá yín gbé sí? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò fa èébú rárá. Àlàyé ọ̀rọ̀ lásán. Sáré ka ṣẹ̀ríà lọ ìta bá ti kà tán Mr. Bíntín ní ká bá ìlú mi sọ̀rọ̀ níwọ̀n lọ́wọ́n lọ́rọ̀ tó fẹ́ sọ. Ẹ jẹ́ àlọ́ ẹ ṣe. Okay. So this is the law òfin àwọn nínú òfin Sharia tó fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá ni àwọn òfin tó jẹ́ pé even in the animal kingdom wọ́n ń behave bẹ́ẹ̀ àwọn caveman wọ́n ń behave bẹ́ẹ̀ ẹ jẹ́ á wo òfin Sharia káwo bóyá ó better legislation tá a ní. Now, number 1, to leave Islam, apostasy. Òfin Islam làkà fún yẹn tó bá fi Islam múlẹ̀ tó lóun ò ṣe Islam mọ́. Spying by beheading. Allah ní kí wọ́n bẹ́ orí ẹni náà ó lóun fẹ́ mu ẹ̀jẹ̀ yẹn púpù. Atheism, somebody like me. Ẹni tí ò ní gbàgbọ́ nù kankan tóun ò tiẹ̀ gbà kankan gbọ́. Spying by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni náà ó lóun fẹ́ mu ẹ̀jẹ̀ yẹn bí omi tútù. Drinking alcohol once. Ẹni tó bá mu ọtí lẹ́ẹ̀kan bí a champagne ló mu àbẹ́nẹsí àbí bí a tó fi lò mu lẹ́ẹ̀kan. 40 or 80 lashes of strokes. Wọ́n ní kí wọ́n nà lẹ́gba 40 tó bá mu lẹ́ẹ̀mejì kọ́ nà lẹ́gba 100 Drinking alcohol 3 to 4 times. Spying factuluhum by beheading. Allah ní tí wọ́n bá ti ń lo òfin ṣẹ̀ríà ó lẹ́ni tó bá mutí lẹ́ẹ̀mẹrin ó ní kí wọ́n gé orí ẹ̀ ó lóun fẹ́ mu ẹ̀jẹ̀ nìyẹn pòpòpò. Adultery
if you are married. ẹni tó lọ ṣe àgbèrè tó bá jẹ́ pé ó ti marry ó ti ṣègbéyàwó. Fined by stoning. Allah ní kí wọ́n rí obìnrin yẹn mọ́lẹ̀ kí wọ́n lẹ̀ kókó orí ẹnìkan wọn ta kọ́ lẹ̀ lóko pa tẹ́mi àfi bọ́ lára ẹ̀. Subhanallah. Fornication if you are not married. ẹni tó lọ ṣe àgbèrè bí a kò tí ì ṣègbéyàwó. 100 lashes and 1 year banishment. Allah ní kí wọ́n na ọkùnrin yẹn ní ẹgbàá 100 kí wọ́n dẹ̀ lé ìlú kúrò fọ́dún kan. Grape if you are married. ẹni tó bá fipá báyàn sùn tó bá jẹ́ pé ó ti láyà ńlé. Buying by stoning. Fact. Allah ní kí wọ́n rí obìnrin yẹn mọ́lẹ̀ obìnrin tó fi pípa bá sùn yẹn kọ́ rí mọ́lẹ̀ kó korí ẹnìkan ta kọ́ wà lẹ́ lóko pa tẹ́mi àfi bọ́ lára ẹ̀. Grape if you are not married. ẹni tí wọ́n fipá bá sùn tó bá yẹ pé wọn ò tí ì lọ́kọ. 100 lashes and 1 year banishment. wọ́n ní kí ọkùnrin yẹn kọ́ nà ní ẹgbàá 100 kọ́ dẹ̀ lé kúrò ní olówó kò mo fún ọdún notice kan pé obìnrin ló dáràn ní Islam o. mo notice pé punishment grape àti punishment kéèyàn kàn fi Islam lẹ̀ ó wà very extra o ó ní kó pa èèyàn tó bá fi Islam lẹ̀ bọ́ ẹni tó bá grape 100 lashes péré àti 1 year banishment. ẹ̀yìn wọn á dẹ̀ pa obìnrin wọn á na ọkùnrin lẹ́gbàá 100 ọ̀gá o. Homosexuality àwọn LGBTQ. àwọn akọsákọ abosábo Allah ní tó bá gbá wọn mú. Buying by stoning. Allah ní kí wọ́n mú òkúta kọ́ rí wọn mọ́lẹ̀ kókó rí wọn nìkan ta kọ́ lẹ̀ wọn lóko tẹ́mi àfi bọ́ lára wọn. Homosexuality method 2. Buying by throwing them off a building. Allah ní kọ́ gbé wọn lọ sílé tó ga gan kọ́ jù wọn látòkè. Allah pẹ̀lú ikú oríṣiríṣi ikú oró. Bọ̀ ṣé Muhammad kọ́ ló kì sí oko ọmọ kékeré kan ṣé kìí ṣe gay náà nìyẹn? òun àtàlà lọ́jọ́ ń ṣòfin. Okay, homicide, buying by beheading. ẹni bí tí Islam fi bú ẹni tó tún fẹ́ para ẹ̀ Allah ní kẹ́ ẹ mú kẹ́ bẹ́ orí ẹ̀ pé òun fẹ́ mú ẹ̀jẹ̀ sẹ́. No, homicide ẹni tó bá pààyàn mí ni not suicide not S1. tó fẹ́ pààyàn yeah. Fighting against Muslims or jihadists. tọ́wọ́n Muslim bá ń ṣe wáàsí bí àwọn kan wá bá wọn jà wọ́n sọ̀rọ̀ tí ò bá ẹ lára mu. Buying by beheading wọ́n láì kọ́ máa gé orí yìí. Allah ní kí wọ́n gé orí pé òun fẹ́ mu ẹ̀jẹ̀. Blasphemy, insulting Allah, Muhammad or the Quran. ẹni tó bá sọ̀rọ̀ Islam láìda àbó sọ̀rọ̀ Muhammadu láìda Allah ní kí wọ́n gé orí ẹ̀ pé òun fẹ́ mu ẹ̀jẹ̀. Mashallah. Waging war against Allah and Muhammad. Buying by beheading or crucifixion. ẹni tó bá sọ̀rọ̀ Islam láìda ó ní kẹ́ gé orí ẹ̀ pé òun fẹ́ mu jẹ. Àbí kẹ́ kàn wọ́n má gbọ́ àgbélébù crucifixion. àbí kẹ́ kàn mọ́gi. ìyẹn tiẹ̀ wà nínú Quran. Causing mischief or corruption in the land. Factuluhu by wọ́n tó bá lọ beheading. sọ nípa ẹ̀sìn míì lórí ilẹ̀ tó bá ti ń lo ṣẹ̀ríà Allah ní kí wọ́n pa ẹ́ ó lóun fẹ́ mú jẹ. Crucifixion. ó ní kí wọ́n kàn ẹ́ mọ́gi àgbélébù. Amputation. àbí kí wọ́n gé ọwọ́ ọ̀tún ẹ̀ kó gé ẹsẹ̀ òsì nípa sípayọ. Or exile from the land. àbí kí wọ́n lé ẹ kúrò nínú ìlú ẹ̀. Mashallah. Drug smuggling. Buying by beheading. ẹni tó gbé egbògi olóró wọ̀lú ó ní kí wọ́n gé orí ẹ̀ Allah ló ń fẹ́ mú jẹ. Ntẹ́lá kẹ́ máa mú gbó. Highway robbery with no murder. Hands ẹni and tó lọ foot jalè lópòpónà amputated. márosẹ̀ tí kò pààyàn. Failed highway robbery with murder. Buying by beheading. ẹni tó lọ jalè lópòpónà márosẹ̀ tí òró lè yẹn jà tó pààyàn Allah ní kẹ́ gé orí ẹ̀ lóun fẹ́ mú jẹ. Highway robbery plus murder. Buying by crucifixion. tó dẹ̀ pààyàn Allah ní kẹ́ kàn mọ́gi àgbélébù. Stealing, first offense. ẹni tẹ́bi ń pa tó lọ jí ẹyin. Right hand amputated. Allah ní kẹ́ gé ọwọ́ ọ̀tún ẹ̀ ó fẹ́ mú jẹ̀sẹ́. Stealing, second offense. ó tún lọ jí Indomie. Left foot amputated. Allah ní kẹ́ gé ẹsẹ̀ òsì ẹ̀. Stealing, third offense. ó wá tún lọ jí òróró tó fẹ́ fi sè Allah tún ní kí ni o. Right foot ó ní kẹ́ wá amputated. gé ẹsẹ̀ ọ̀tún ẹ̀. Stealing, fourth offense. paríparí ẹ̀ wá tún lọ jí búrẹ́dì. Left hand amputated. Allah ní kẹ́ wá gé ẹsẹ̀ òsì ẹ̀ mọ̀ pé kò lápá kò lẹ́sẹ̀ mọ́. Stealing, number fifth offense. ó wá lọ ẹlẹ́ẹ̀karùn-ún wá lọ jí màgí tó fẹ́ fi so gbóúnjẹ rẹ̀. Factuluhum by beheading.
Allah ní kẹ́ wá gé orí ẹ̀ lóun fẹ́ mú ẹ̀jẹ̀ sẹ́. Spying or episnage? I can't see that one. Spying. Ẹni tí ó lọ ń yọjú àwọn Muslim níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tó ń ṣèpàdé. Bactuluhum by beheading. Allah ní kí wọ́n gé orí ẹ̀ lóun fẹ́ mú jẹ. Treason, sorcery, witchcraft. Ẹni tí wọ́n rí tó ń ṣe àṣà àti iṣẹ́ ẹ̀. Spying by beheading. Ó ní kẹ́ gé orí Allah lóun fẹ́ mú jẹ. Incest, Sodom and bestiality. Kí lálá tún sọ o. Spying by beheading. Ó ní kẹ́ gé orí ẹ̀ lóun fẹ́ mú jẹ. Burning or spoiling the Quran, blasphemy. Faktuluhum by beheading. Pípa. Ẹni tó lọ sun Kùránì, Allah ní kẹ́ gé orí ẹ̀ lóun fẹ́ mú jẹ. Rejecting Quran, disbelief, apostasy, buying by beheading. Ìwọ tí wọ́n ka Kùránì fún tó gbà tọ́ ní bẹ́ẹ̀ ló ṣe rí tó ní kò rí bí Allah ní kọ́ pa ẹ̀ lóun fẹ́ mú jẹ. Excuse me. Ibola wa nisin. Abandoning prayer, disbelief, apostasy. Àsìkò òun tó lọ kírun kí làlá sọ o. Buying by beheading. Ó ní kó gé orí ẹ̀ lóun fẹ́ mú ẹ̀jẹ̀. Sorry. Not paying zakat. Ìwọ tó yan